for your information madam principal tó bá padà jẹ́ kẹ́ rí fídíò wa kíní yẹn gbogbo ẹ̀yin ṣe gúnmi ilẹ̀ Yorùbá ilẹ̀kùn ti mú yín lọ́wọ́ gbogbo àgbáyé ló mọ́nítọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Sunday go ya wèrè Sunday go ya wèrè ṣé ó ṣẹ̀ṣẹ̀ kó máa béèrè permission lọ́wọ́ ẹnìkan tó bá ní nǹkan ṣe ṣáṣẹ̀ṣẹ̀ máa béèrè permission ìgbà tó ń jìjà gbára láyé Buhari tó gba permission lọ́wọ́ anybody gbọ̀ngàn ní pé ó ti gbẹ̀gún jẹ lọ́wọ́ Tinubu ó ti gbàgbọ́dé ó tẹ̀sẹ̀ sọ pé ó fẹ́ máa ṣe ìlú ẹkùn ẹkùn kan ó ya wèrè Sunday ìgbẹ́jẹ̀. ṣé rí madam principal ẹ má bu o ẹ má ṣá o ẹ má gbé ṣépè o ẹ kúkú ti mọ̀ pé tó bá ti fẹ́ kán rìlíìsì fídíò kan sọ̀rọ̀ síta pẹ̀lú ọ̀pá níbi etí wọn báyìí ni ṣé ẹ rí àwọn ṣé gúnmi ilẹ̀ Yorùbá wọ́n ti bayé jẹ́ wọ́n ti bọ̀rún ṣe jẹ́ mo rí nírí wípé ọkàn tiwọn náà ò balẹ̀ àwọn ni wọ́n sáré pé kidnapper mo lè bẹ́ẹ̀ tiẹ̀ with anything pé kò ọmọ Yorùbá wà lára àwọn tó kidnap àwọn pípì yẹn ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ orí irun wọ́n disappoint wa Ọlọ́run àjèjì disappoint wa. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ọ̀rọ̀ kẹlẹ̀ kan bá lé tó bá ya akànjẹ́jẹ́ jẹ̀jẹ́ mo jókòó mi àwọn èèyàn ti ń béèrè lórí ọ̀rọ̀ tí mama principal sọ ìyẹn ẹni tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n mú sí àkàtà wọn lórí bó ṣe jáde láìpẹ́ yìí ó sọ wípé àwọn agbésùnmọ̀mí ò béèrè nǹkan méjì lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdarí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn gómìnà wípé ẹnu tí wọ́n béèrè náà ni wípé kí wọ́n tú àwọn ènìyàn wọn sílẹ̀ ó ní wọ́n béèrè wípé àwọn ó gba òbítíbitì owó o wọn ò sì béèrè wípé àwọn ó gba mọ́tò bẹ́ẹ̀ ni wọn ò béèrè nǹkan míì ju wípé ẹnu tí àwọn béèrè ni pé kí wọ́n tú àwọn èèyàn wọn sílẹ̀ wọ́n ní wọ́n béèrè tó jẹ́ ṣàríà o inú èyí tí àwọn èèyàn ń gbé kò yẹnu wípé àwọn mùsùlùmí kan náà wà nídìí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n ṣá o yèyé dára ti wá jáde ó ní gbogbo ibi tẹ́ ẹ bá sí o náà láti mọ̀ ó ní eégún àtìró wọlé èèyàn àtìró jáde tani ó mọ̀ pé eégún àtìró tó wọlé o náà lèèyàn àtìró tó jáde ó ní nígbà tí àwọn mùsùlùmí alákatakítí ẹ̀sìn kan tí wọ́n ń jà fún ṣàríà ìyẹn nílẹ̀ Nàìjíríà pàápàá nípìnlẹ̀ Ọ̀yọ́ nígbà tó ń rí pé àṣírí kíní ọ̀hún fẹ́ tú òun náà ò pé háwù bí ọ̀nà tí à ń gbé kíní ìgbà ó ti ń fẹ̀ jù wọ́n bá ní pé àfikán tó ṣe fídíò míì o láti sọ fún wọn wípé a béèrè fún ṣàríà lọ àwọn èèyàn wa tó ń bẹ ní àkàtà àwọn ọlọ́pàá nínú èyí tí wọ́n ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ òun náà lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá wa tú sílẹ̀ nínú èyí tí ìdára ti wá sọ wípé ọgbà abẹ́nú kan wà nínú kinní ọ̀hún nínú èyí tí ìyá yìí ti tú àwọn àṣírí kan wọ́n wá fi hàn pé àwọn oníṣẹ̀ṣe sì ń gbìyànjú kí ni àwọn ẹlẹ́sìn tó kù ń ṣe nínú èyí tí wọ́n ti pe àwọn onígbàgbọ́ àti àwọn mùsùlùmí níjà nínú fọ́nrán yìí ni wọ́n ti fọ hàn wá níbi tí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tó ti ń pe gbogbo àwọn ènìyàn nílẹ̀ ọmọ kóòtù òjìrè wípé àkókò tó báyìí láti lo ohun tí àwọn bàbá wa ń lò tí wọ́n fi jàjà lọ́jọ́ náà wọ́n sì fi hàn wá níbi tí àwọn oníṣẹ̀ṣe ti ń lọ pe àwọn òrìṣà gbogbo ìyẹn láti lọ gbèjà wájà ìpè ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yóò báyìí ohun tá ò fẹ́ ni o ìdára ti wá sọ wípé ìgbìyànjú wo gan làwọn kìrìsìtẹ́nì nígbà tí wọ́n fẹ́ ṣe ìwọ́de wọ́n ní PFM ó sọ fún wọn pé kán dá ìwọ́de ọ̀hún dúró nígbà tí wọ́n ń gbìyànjú láti fi ẹ̀hónú wọn hàn níbi tí ọmọkùnrin kan ti jáde nígbà náà wípé ojú bàbá Adébóyè ṣẹ́dùn òun ìdára ti wá sọ wípé wọ́n ní àṣẹ gbogbo ẹ̀sìn tá à ń sìn ìpè bójú ogun balẹ̀ àṣẹ ìṣẹ̀ṣe gan ni ó padà gbà wá wọ́n wá fi hàn wá níbi tí àwọn èèyàn ti jáde lórí rúurú bí gbogbo tí wọ́n sì ti ń pe Ọlọ́run Olódùmarè láti gbà wá nínú làásìgbò tá a wà yìí nínú ẹ̀ òun náà ni Mọ́wọ́láká ti wá sàwọn ọ̀rọ̀ kan nínú èyí tó fi hàn wípé àfi ká túnra mú láwọn àkókò yìí ló wá ní pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí madam principal yìí níbi tí wọ́n tún ti ní kó sọ̀rọ̀ míì wọ́n ní part 1 lẹ́rí o àsìtírí part 2 wọ́n ní part 3 lèyí wípé part 4 sì ń bọ̀ lẹ́yìn wípé ẹ̀kú ojú lọ́nà ẹ̀kú ọ̀rọ̀ lọ́rọ̀ kì í fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi torí oníròyìn lèmi o tèmi ni pé bí kinní ọ̀hún bá ṣe ń jábọ́ bí àpò ìrè kí máa fi tó yín létí àwọn ìròyìn gbáǹkọ́gbì àwọn ọ̀rọ̀ tari pé ó lè tún ọmọ Yorùbá ṣe tó sì lè ṣe wá láǹfààní tó wá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbẹ́yìn tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí sùnmọ́ ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ̀ wá mú gbàgbé o láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òní ò máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ jẹ́ á ṣíà ètò ọ̀hún Yèyé Dára tó ti gbé gbáǹkọ́gbì ọ̀rọ̀ dé pẹ̀lú àwọn fọ́nrán kan nínú èyí tó ṣe ọmọ Yorùbá láǹfààní tó sì ṣe wá láǹfààní lórí ètò ajínigbé yìí ẹ jẹ́ máa bẹ́ẹ̀ tù ọ̀hún bọ̀ ẹ jẹ́ á ṣíà ẹ jẹ́ á kọ́mẹ̀ntì lórí ẹ̀ ká sì láìkí ẹ̀. àwọn ṣẹ́gun tó wà níta àwọn ni wọ́n sáré lọ pe àwọn kidnapper yẹn tó ń sọ fún wọn nǹkan tó máa sọ fún madam principal kí madam principal kó sọ síta mo fẹ́ kó mọ bí géèmù yẹn ṣe lọ ẹ jẹ́ ká gbọ́mọ̀ tinú wa ẹ má máa jẹ́ ká ṣe gọ́gọ́ ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró nìyẹn ṣé ìgbà tí wọ́n kidnap wọn newly tán láwọn káwọn tó tẹ̀ tó béèrè fún anything àwọn kọ́kọ́ fẹ́ bá gọ́vnà sọ̀rọ̀ ṣé irọ́ náà tún nìyẹn
ìgbà tí wọ́n àbálọ̀ àbábọ̀ tí a padà gbọ́ ń ta wípé wọ́n dìmáàdì fún 1 billion ṣé wọn kì í dìmáàdì fún owó wọ́n dìmáàdì fún ọ̀pá náà true o kódà wọ́n dìmáàdì fún oúnjẹ ìyẹn náà irọ́ tó ní àbí paríparí ẹ̀ ó wá ní ṣàríà tó ń sọ yẹn àwọn kidnapper ò dìmáàdì fún o ṣe ti rí wípé àṣírí ti tú wípé gbogbo àwọn ṣẹ́gúnmi ilẹ̀ Yorùbá fanatiki àwọn gúnmi Ìwó àwọn gúnmi Ògbómọ̀ṣọ́ àwọn gúnmi Ọ̀yọ́ wọ́n ti sáré ṣe mítì wọ́n rí wípé wọ́n ti cast àjẹtúkẹ́ lánàá ọmọ àjẹkẹ́ lánàá ọmọ tún kú lẹ́nìí ẹbí àná alánà ìlà ìrí tí àwọn League of Islamic Clerics ní Ọ̀yọ́ State tẹ́ rìlíìsì kọ́kọ́ tẹ́ ní pé ẹ̀yin o ẹ ò lọ́wọ́ sí pé gbogbo nǹkan tó demand o sharia of it o ẹ ò support o àti everything tó demand how come tó ṣe wá díẹ̀ ní tí madam principal wá sọ nǹkan tẹ́ I don't understand. Eégún àti irọ́ tún ti wọlé èyàn àti irọ́ tún ti jáde ẹ̀yin gúnmi ilẹ̀ Yorùbá àwọn ọmọ ìpanu ti gbómi lójú yín ẹ jẹ́ padà lọ́tún mítì ṣe erélè yóò ti cast kì í ṣe Áfíríkà nìkan ló ń wò all over the world ní ayé yín ti bàjẹ́ àṣírí yín ò bò àwọn ni wọ́n padà lọ sọ fáwọn kidnapper kí wọ́n sọ wípé irọ́ ni wọ́n demand fún kinní yẹn so ìjọba ló tún parọ́ kò tún ṣe mídíà ṣe tí dé bí ó ṣe ń lọ èkèlè arúgbó jẹ gbèsè ta ni ó san pa ẹjọ́ kí ni Ìgbòho rà lọ́wọ́ gbogbo èèyàn ọmọ kóòtù àjíire ìran Yorùbá tá a bá tún sọ lọ tá a sọ bọ́ sí àwọn ọmọ Yorùbá kan ní àwọn nọ́dẹ́nà tán àwọn Fúlàní tán ti pẹ́ lé Yorùbá àwọn náà attack Ìgbòho. Latest video tó jáde látọ̀dọ̀ àwọn kidnapper tán kidnap àwọn èèyàn wa lọ́yọ́ state madam principal tí wọ́n ń gbé fídíò fún pé kó sọ̀rọ̀ ó tún ti sọ̀rọ̀ mi ò mọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ yín ti rí latest video ẹ̀ ní kíni kò séyàn tí ò mọgbọ́n ká fẹ́ ran sẹ́nu ká máa wá kiri bẹ́ẹ̀ ni ẹ lè pé adú ní ààfin fún wa àwa mọ gbogbo géèmù bó ṣe ń lọ kẹ́yìn gan tó bọ́ síta wípé kó wá sọ nǹkan ṣebí nǹkan tó sọ síta yìí ṣebí ẹ̀yin kidnapper tó wà ńbẹ̀ ẹ̀yin lẹ ń sọ fún wípé kó sọ síta kó dẹ̀ sọ dáadáa àmọ́ gbogbo géèmù yẹn ẹ̀yin èèyàn mi ẹ tẹ̀lé mi kẹ́ wá wo fídíò yìí ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu madam principal nǹkan tó ṣe lálàyé fún gbogbo ọmọ Nàìjíríà kì í ṣe àwa Yorùbá nìkan ẹ jẹ́ ká jọ wá gbọ́. lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe sharia law ní Nàìjíríà kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux kí wọ́n fún àwọn ní 1 billion naira kí wọ́n sì release àwọn èèyàn àwọn làwọn tó fi wálẹ̀ irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o wọ́n kàn fẹ́ sọ ọ̀rọ̀ yìí di ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀ wọn ò béèrè owó lọ́wọ́ wọn wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn wọn ò béèrè sàríà lọ́wọ́ wọn látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandan ká mọ kírun níbí wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́ ẹ dákun ẹ̀mí wa ó wà lórí okùn ni ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́ ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún the release of their people they have not asked for any other thing wọ́n béèrè any other thing ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ dákun ẹ jọ̀ọ́. Please, I have come to make some clarifications. Today makes it the 24th day that we have been in this place. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for 1 billion naira. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. We have been left alone.
they have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people, and the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Nígbà tí màmá ń sọ wípé sí pé ìjọba wọ́n parọ́ mọ́ wọn. Kò tiẹ̀ tún ṣàwa mídíà nìkan ló tún parọ́. Ẹ̀bẹ̀ láwa mídíà lẹ máa láàparọ́. So ìjọba ló tún parọ́ sí i. Mo fẹ́ kí àlàyé yẹn kó rárá fi balẹ̀, má jẹ́ kára ẹ máa gbóná jù, má rárá fi balẹ̀ kó gbọ́ nǹkan kó já kó sink kó tó mọ̀ nǹkan tó máa decide. Ó ní ìjọba kí ló dé tán parọ́? Àwọn kidnapper demand fún 1 billion. Mẹ́hàn. So Ṣèyí Mákindé ń parọ́ nìyẹn o. Ọ̀rọ̀ yìí ti dojúrú. Ṣé ẹ rí àwọn ṣé gúnmi ilẹ̀ Yorùbá wọ́n ti bayé jẹ́, wọ́n ti bọ̀rún ṣe jẹ́. Mo rí nírí wípé ọkàn tí wọn náà balẹ̀. Àwọn ni wọ́n sáré pé kidnapper. Mo lè bet ẹ with anything pé ọmọ Yorùbá wà lára àwọn tó kidnap àwọn people yìí. Ọmọ Yorùbá wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọ̀rọ̀ yìí yé àwa o, àbí kò yé yín ni? Ó yé èmi o. Ó yé mi dáadáa. Àbí kò yé dáadáa ni? Má tí jẹ́ kára ẹ gbọ́n jù kó tó conclude, má rárá fi balẹ̀. Ohun tá a fọn fún fèrè bí Yorùbá ti máa sọ, ohun ní fèrè mọ̀mọ́ principal tó sọ síta. Sì wá gbọ́ o. Ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n nìyàn lọ̀rọ̀ yìí o. Kò mẹ́ni tó ṣe tòun níta o. Ṣé rí madam principal, ẹ má bú o, ẹ má ṣá o, ẹ má gbé ṣépè o. Ẹ kúkú ti mọ̀ pé tán bá ti fẹ́ kán release fídíò kan sọ̀rọ̀ síta pẹ̀lú ọ̀pá níbi etí wọn báyìí ni. Ohun tá bá dé fọ́ fún fèrè wọn, ó ní fèrè wọn máa sọ jáde. Ẹ̀yin náà ẹ jókòó kẹ́ lísì sí ọ̀rọ̀ tó ń sọ. Ẹni tó ń attack government. Mọ̀mọ́ principal attack government, ìyẹn ló fi máa mọ̀ wípé àwọn kidnapper yẹn náà ń ṣiṣẹ́ yẹn, kò wá tún ṣe kidnapper nìkan. Àwọn gúnmi ilẹ̀ Yorùbá, gúnmi Ìwó, gúnmi Ògbómọ̀ṣọ́, gúnmi Ọ̀yọ́, ẹ ti mọ̀ wọ́n sẹ́ẹ̀tì wọn, ẹ ti mọ̀ àwọn ṣé gúnmi ilẹ̀ Yorùbá, gúnmi Ògbómọ̀ṣọ́ tó sọ wípé any state tí àwọn mùsùlùmí bá ti béèrè nǹkan, tí ìjọba abẹ bá ti kùnà láti fi lé wọn lọ́wọ́ ní àlàáfíà, ní ìrọ̀rùn, ó ní ìlú yẹn o kò lè lálàáfíà. Ẹnu ẹ̀ náà dẹ̀ lọ yọ wáì, àti wípé gan kí ló dé tí gbogbo wọn ránṣẹ́ mọ́ Ọ̀yọ́ state. Tá bá wá sọ fún yín gbogbo bó ṣe lọ ẹ̀ nírọ́ ni. Definitely ìgboro ti dàrú. Nǹkan kan ti ń ṣẹlẹ̀ bí ìjọba ti ń kata tútù bọ àwọn ṣé gúnmi ilẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n sáré pé àwọn kidnapper tí wọ́n lọ tú kíní yìí sọ fún wọn pé kán tún sọ síta ká tún máa rú yẹn jẹ. Ẹ má jẹ́ àfọ o. Ẹ má jẹ́ believe wọn o. Ẹ má ṣépè fún madam principal, ẹ má bú. Ohun tó ń fọ fún fèrè wọn kó sọ síta ni. So ṣé nǹkan tí madam principal sọ sí pé governor àbí ìgbà tí wọ́n kó wọn lọ kí nìkan tí wọ́n kọ́kọ́ sọ, wọ́n dìmáàdì fún governor àbí nǹkan tá a gbọ́ ń takọ́ nìyẹn ni gbogbo pépà ló gbọ́. Iṣẹ́ ẹ mọ̀ wípé mo sọ lánàá mo ní starting la máa ń ní àání continuity. Ẹjọ́ ẹ̀yin ìran Yorùbá, ẹjọ́ ẹ ṣàánú ajé, ẹjọ́ ṣe rí gbogbo tension yẹn bó ṣe lọ, ẹ má jẹ́ kó lọlẹ̀, ẹ má jẹ́ kó reduce. Ṣe rí state government àti federal wọ́n mọ̀ wípé àwa Nigerians starting la ní a kì í ní continuity. Wọ́n ti mọ̀ pé tá bá máa pariwo 1 week á sí mi. Ẹ má jẹ́ àárí lẹ́ǹtì, ẹ jẹ́ a máa ṣe kíní yẹn lọ, ẹ jẹ́ a máa ṣe lọ. Ẹ̀yin abiyamọ tọmọ yín wà, bí gbogbo èèyàn bá ti ẹ̀kọ́ tán láwọn ò ṣe rally àbí protest mọ́, ẹ̀yin tọmọ yín wà ń bẹ̀ ẹ ti gbà fọlọ́run náà nìyẹn. Torí ẹ̀yin tọmọ yín wà ń bẹ̀ àtẹ̀yin tíyàwó yín àtọkọ yín wà ń bẹ̀, ẹ má para iwájú governor's office kẹ́ máa ṣe fídíò left right center kẹ́ bara jẹ́. Ẹ̀yin náà ti dákẹ́, ẹ ti rọra sí mi ìgbà tí wọ́n ti wá bá yín, ẹ ti gbà fọlọ́run. Ojú gbà mí tì fún family yín, ojú gbà mí tì fún yín, nǹkan ti ṣe yín.
nǹkan ti ṣe jẹ́ ti yá sáré gbà fọlọ́ nìyẹn. Ó dáa. For your information, Madam Principal, tó bá padà jẹ́ kẹ́ rí fídíò wa. Kíní yẹn gbogbo ẹ̀yin ṣe gúnmi ilẹ̀ Yorùbá ilẹ̀kùn ti mú yín lọ́wọ́, gbogbo àgbáyé ló mọ́nítọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kó ṣì dànù. Ọ̀rọ̀ yín yé wa, àwámọ̀ ìpọ́run ti gboyún lójú yín. Gbogbo fídíò tá ì ṣe lọ́ọ̀láì agídí ilẹ̀ fi ń ṣe é bí gbogbo èèyàn mọ bó ṣe lọ èmi tí ì mọ nǹkan kan. Ibẹ̀ nìkan kọ́ là ń lọ, ọ̀rọ̀ yẹn ti dojúrú. Tẹ̀lé mi tún wá gbọ́ fídíò. Ilé wọn dànù ẹmọdún láti sọ ni nígbà tí bádìtì ti ń dààmú wọn ní Ọ̀wọ̀ tán lọ sí Ọ̀wọ̀ 2 years ago tán lọ àtàkì church náà ti ń pè Sunday Igboho pé kọ́rẹ́ àwọn èèyàn kó gbọ́dọ̀ kan dé àwọn pípì ó sọ pé òun fẹ́ máa gbàṣẹ àṣẹ wèrè wo ó wá di pé wọ́n ń gbowó fún ẹ ó ṣẹ̀ṣẹ̀ sọ pé ìlú ẹ̀kọ́ kan kinní kan ó ní ìdí gbogbo yẹn náà ó ṣe kó àwọn àmọ̀tẹ́kùn ìjọ ní àkọọ́lù south west kó o ní ìdí wọn kẹ́ kó mandate government kó ra good weapon ẹ kó wọn tó ẹ má lọ sójà ti gbàgbọ́dé gbogbo àwọn sójà wa tẹ̀ wò yẹn 80% wọn ni Boko Haram 80% wọn ni terrorist torí gbogbo àwọn tí wọ́n mú tán release padà sáàrin ìlú náà ló padà ní sójà are you getting me my brother ẹ kó àmọ̀tẹ́kùn wọn igbó south west ẹ lé wọn dànù títí lọ ìgboro lọ Ìlọrin lọ Oǹdó lọ Èkìtì bóyá ẹ gbọ́ ní àná wọ́n tún kìí ní àpòdìdí etí pàṣẹjà ní Àdó ṣé ìwà orí ẹ̀ ṣe gbọ́ ní last week wọ́n kìí ní àpò àmì jẹ́nẹ́rà àtìyàwó ẹ̀ nípa ìlú ṣe gbọ́ àmì jẹ́nẹ́rà ṣàṣẹrẹ ni ṣàwọn tó ṣẹlẹ̀ ni reality nìkan tó wà mí lọ before you know it wọ́n máa kidnap anybody problem náà bẹ̀sẹ̀ wá ní pé tọ́lá mú ọkùnrin pé ní wọ́n máa pa àdásùn ìdí náà fi partition oríire yẹn nìyẹn torí pé ó jẹ́ ọkùnrin wọ́n mọ̀ pé ó lè fẹ́ máa jí àkàrà ó lè fẹ́ máa tẹ́tí àwọn ọ̀pọ̀ obìnrin náà máa ń kó àtàwọn ọmọdé ẹjẹ́ kó wá tàbí pọ̀ sí bí tó mú mi ní ilẹ̀ yàtọ̀ sí gbóyè bí àtàlélé ìyàwó ọ̀dọ́ Sunday Igboho ya wèrè Sunday Igboho ti gbowó lọ́wọ́ tí ó fún gbogbo alámọ̀dé. Kí ni tẹ́ rí sí ẹgbẹ́ tí olóyè Sunday Igboho fẹ́ dálẹ̀ pẹ́pẹ́ nílùú ẹ̀kọ́? Sunday Igboho ya wèrè Sunday Igboho ya wèrè ṣé ó ṣẹ̀ṣẹ̀ kó máa béèrè permission lọ́wọ́ ẹnìkan tó bá nìkan ṣe ṣáṣẹ̀ṣẹ̀ máa béèrè permission ìgbà tó jìjà agbára láyé Buhari tó ta permission lọ́wọ́ anybody gbọ̀ngàn onígbà ó ti gbẹ̀gbọ́jẹ lọ́wọ́ Tinubu ó ti gbàgbọ́dẹ ó tẹ̀sẹ̀ sọ pé ó fẹ́ máa ṣe ìlú ẹ̀kọ́ ẹ̀kíníkan ó yá wèrè Sunday Igboho. Ẹ má bínú ẹ rí i pé lórí ọ̀rọ̀ Sunday Igboho tẹ̀sán ẹ rí i pé àwọn ọ̀dọ́lọ́gbọ́n sọ pé ẹni ìjà òde bá ní pẹ̀lẹ́ lọ́kùnrin ẹ rí i pé ti Sunday Igboho nígbà tí wọ́n mú gbà náà ẹ̀wọ̀n òjọ́lé gbogbo bá ṣe fìtínà rẹ̀ lọ́kùn ló sì gbà náà inú ló mú tó gbogbo bóyá tó ń gbàṣẹ ìní mo fún òpé pẹ̀lú tẹ́ sọ pé. ẹ ṣe tí ọmọ Sunday Igboho bá wà mẹ́yẹn ṣá gbàṣẹ ìbéèrè nìyẹn tí ọmọ Sunday Igboho bá wà nínú tó yẹn ṣó máa dúró kán fún un láṣẹ kó tó lọ bẹ̀ ẹ já mi lónà Sunday Igboho ya wèrè Sunday Igboho ti gbowó lọ́wọ́ Tinubu gbogbo alámọ̀ géèmù tó ń play tó bá jẹ́ pé kò gbowó ni kò nídìí àti ṣẹ̀ṣẹ̀ máa béèrè permission á ti wọ igbó yẹn. ẹjọ́ ṣé eléyìí jọ Fúlàní lójú ti yín ṣé ẹ rí olórí burúkú ọmọ àlè ọmọ ìrankíran bẹ́yìn bá mọ̀rọ̀ kọ̀rọ̀ sọ àwa fún yín jẹ dáadáa èmi ò mọ tẹlòmíì lọ́dọ̀ ti tèmi èpè ni máa fi pa yín tọkọlọ yín fi máa fi pé ẹ máa wo lórí burúkú ọmọ máa ṣàǹfààní ọmọ pọ̀ bí ọ̀sán ìyá àti bàbá tó bẹ́lẹ̀ ti fìdí jóná dára kí ló ń wí ṣé o mọ̀ wípé ìfun bàbá ẹ̀ àti ìyálàjẹ́ ẹ̀ ló jájẹ ni láti 20 kí ni Ìgbòho ti bá wa dá sí situation ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńlẹ̀ kóòtù àjíire tí Chief Ìgbòho ti ń pariwo ní ìgbà tí Ìgbòho ń pariwo tó ń jà on your behalf tó ń jà wípé kó má bàa wá sọ orí yín kalẹ̀ lọ́rùn yín sìn tó ń jà wípé kí wọ́n má bàa kó yín lọ́mọ lọ torí ajá ló ti ń gbé yín lọ́mọ lọ ìbẹ́ tẹ́ bá ń gbajẹ́ òní gbé wa lọ́mọ lọ ajá ti ń gbé yín lọ́mọ lọ àwọn tí wọ́n kó lọ́mọ lọ́gọ́ ara wọn ti balẹ̀ wọ́n ti minus ẹ̀ lọ́kàn tiwọn torí àgbọ̀n kankan látọ̀dọ̀ wọn mọ́ wọ́n kàn tẹ̀ ti gbà pé àwọn ti ṣòfò àwọn ọmọ yẹn àbí torí àgbọ̀n kankan látọ̀dọ̀ wọn. báwo ló ṣe wá kan Ìgbòho tí gbogbo yín wá pariwo Ìgbòho ṣé ìṣẹ̀dá Ìgbòho fẹ́ fìyà jẹ yín ni ha ìwọ lọ. wọ́n dẹ̀ ti sọ o wọ́n léèyàn tó bá fi ìfẹ́ hàn
sí ìran Kóòtù Àjíire ìran Yorùbá. Ó ní Yorùbá máa ń gbógun tí kí ló wá lè tẹ́lẹ̀ ṣe fẹ́ jẹ́ òkun ẹ̀mí ọmọkùnrin yìí nítorí Ọlọ́run. Ṣé wọn kì í ní ìfẹ́ ìran èèyàn lọmọkùnrin yìí nífẹ̀ẹ́ yín nítorí Ọlọ́run? Ẹ̀yin olórí burúkú ọmọ àlè má ṣàǹfààní ọmọ ìrankíran. Ẹ bá mi bèrè lọ́wọ́ olórí burúkú ọmọ àlè tó ní Ìgbòho ti gbowó lọ́wọ́ bàbá Tinubu. Tí ò bá jẹ́ wípé ó ti gbowó, ṣé ó yẹ kó dúró kó gba ààyè lọ́wọ́ ìjọba kó tó wọgbó? Àrá ló máa pa ìyá àti bàbá ẹ̀. Ìfún ìyá àti bàbá ẹ̀ ló jájẹ, òun ló ṣe ń fi ìdí tó fi ń ronú. Torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀, olórí burúkú ó rí gọlọṣọ ẹ wo ọmọkùnrin bó ṣe rí gọlọtọ. Ó wá ń sunkún ó képe bo ọkùnrin gọlọtọ ẹgbẹ́ ẹ̀. Ayé yín ti bàjẹ́, aláyé yín ti bàjẹ́, ti ṣòfò. Ṣe ráyé yín. So Ìgbòho ni problem yín, òun ló kidnap àwọn èèyàn bí. Ajá ló máa jẹnu ò ní kú síbi táṣọ tiẹ̀ wà. Ẹ̀pẹ̀ ló máa pààyàn bá mi wọ́n lépè. Kí ni gbogbo orí burúkú yìí náà? Ní 2023 láti 2018 lèmi ti ń ṣiṣẹ́ tèmi. Òòṣà ní 2020 àbí 2021 ni wọ́n lọ bọ́ sílé. Nítorí ìjà tó ń jà fún ìran Yorùbá, àbí wọ́n sọ wípé torí bísínẹ́sì tó ṣe làwọn ọlọ́pàá ṣe gbé Hamilton tó lọ sílé ẹ̀ tó fẹ́ dáná sun tó fẹ́ pamọ́lé. Ṣé kò ṣe ìjà ẹ̀yin Yorùbá ẹ̀ náà ló ń jà? Ṣé gbogbo yín ò máa sọ wípé ó pẹ́ kọ́kọ́ta ẹ̀ tó kú? Ìgbà tọ́lọ́run ò dẹ̀ jọ yín tó nílé ò jọ yín, kò fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún yín. Ká lọ́ta ọmọ yẹn ti kú nígbà yẹn. Ẹ wá máa sọ Ìgbòho dẹ̀ sọ o, káná ọmọ kan ti gbọ́ sí lẹ́nu. Ọ̀bì yín, Ọlọ́run ò jẹ́ ká ẹ rí ìtàn orí burúkú pa lórí ayé ẹ̀, Ọlọ́run ti bà ti yín jẹ́. Tó bá wá sọ wípé ó ti gbowó, gbogbo yín tẹ wá sọ wípé Ìgbòho ti gbowó lọ́wọ́ Tinubu níbi tá a bá dé. Yes. Ẹni ẹ̀ránṣẹ́ owó ló ń wá, ó fẹnu wú géètì ni, attention seeker ni wá. Okay, a tún wá wọ 2026 pé okay, ọ̀rọ̀ ti wá tún ti change, ìlú ti yí orí ti change báyìí. Báwo ni ká ṣe wá rìnrìn? Ó dẹ̀ wá gba freedom tó bá lọ bẹ bàbá Tinubu tí Tinubu bá lòun ò fún freedom. Olórí burúkú ìyá àmẹyẹ tó ṣúrí látijọ́ ta tẹ́ pariwo ilẹ̀ Yorùbá, látijọ́ ta tẹ́ ń ṣoríṣiríṣi. Tí Ìgbòho tó ti fi ikú lé ẹ̀mí ẹ̀kiri tó ń sàsálà káàkiri àgbáyé nítorí ẹ̀yin ìran Yorùbá, kò ṣe torí fámìlì ara ẹ̀ àbí business ẹ̀, torí ẹ̀yin Yorùbá yìí náà ni. Ǹjẹ́ ẹgbúrò ọmọkùnrin olórí burúkú ìkọ́bọ́ síta wípé ẹ fún ọmọkùnrin yìí lọ́rùn lẹ̀, ṣe bí ìran Yorùbá ló ń jà fún, mélòó la rí nínú yín? Ẹ wo bàbá ọlọ́dọọdẹ, ẹ má pín dọ́dẹ Ìgbòho nìkan torí wọ́n lẹ ti pín débẹ̀. Èmi mọ̀ pé Ìgbòho gbà kankan lọ́wọ́ yín. Tọ́ba wá sọ wípé owó yẹn náà ní nǹkan tó ṣẹlẹ̀, bàbá ẹ bá wa bójú wọn jẹ́, àwa fẹ́ gbà ní kọ́lọ́fín, ẹ fi ṣe ní gbangba, ẹ ká owó yìí fún wa, ẹ gbé kínní ìwà wa ló kàn. Ṣebí gbogbo wọn gbà ní last year, ayé ìyá yín ò ní dà. Ṣé orí bàbá tiẹ̀ burú ni? Ẹ bá mi mú fídíò ẹ̀, bá mi ẹni tó sọ̀rọ̀ yẹn, ẹ bá mi mú fídíò ẹ̀ kó dọ́dọ̀ ẹ̀. Ṣé ayé bàbá tiẹ̀ ti bàjẹ́ lẹ̀ Yorùbá ni? Ṣé ikú ti pa bàbá ẹ̀ ni àti yálà ìyá ẹ̀ àtàwọn ẹ̀gbẹ́ àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀? Ṣé ìran yín ti ṣòfò dànù láyé ni? Tó fi jẹ́ wípé Ìgbòho ló fẹ́ tì pé kó lu wọnú igbó kó má gbàṣẹ lọ́wọ́ anybody. Ó ṣe lọ fọkùn sí lọ́rùn kó máa wọ wọnú igbó. Olóbùkú ó jókòó sí gbòòrò, ó ṣáná sí kámẹ́rà fóònù òfò tó gbé dání. Ó ń búgbò, àláyé yín ti bàjẹ́. Ẹ bá mi fún lépè, ibẹ̀ ni kọ́kọ́ la tún ìlọ tó tẹ̀lé mi wájú. Ìgbà tí Ìbà Gàníyù Ìgè Adams tó ń gbowó lọ́tún lọ́sì ní ìgbà tó ń dún nínú Nàìjíríà nílẹ̀ Yorùbá, ṣé nìyẹn tọ̀ ni? Ìgbòho tí ẹ ti gbowó, ẹ ti sunkún. Ó ṣàbí tá a bá dé tẹ́ ẹ bá wá ṣọ̀nà owó èyèmí gan wá fìkanra mọ́ yín, ìjà tèmi àti yín ló máa le jù lọ́la. Àbí ẹ máa wú àwọn ọmọ àlè, ọmọ ìrankíran. Kí ló dé? A dúró fún Yorùbá ní 2023 kí bàbá má lọ bẹ̀, ẹ lọ́ máa lè ní wá. 2026 ẹ tún wà látún sọpọ́tì bàbá, ẹ tún níṣe la gbowó, ẹ kò yẹ kó béèrè ìyọ̀ǹda lọ́wọ́ gọ́fúmẹ̀ntì. Ó yẹ kó kọ̀ déédéé wọgbó lọ ni. Ẹ bá wa béèrè lọ́wọ́ olórí burúkú ọmọ ìrankíran tó represent ẹbí òfò tó ti wà àtàwọn òbí òṣì tó bí, wípé kí lòun dúró ṣe nígbà tó mọ̀ pé ò nídìí ìyọ̀ǹda lọ́dọ̀ gọ́fúmẹ̀ntì. Ṣé tí ẹ bàjẹ́ tó lè wọnú igbó lọ ni kó lọ kó àwọn yẹn wá? Àlàbà mi ò gbọ́ o. Ìṣẹ̀ṣẹ̀ wà. Ìyálùbá mi ò gbọ́ yí o. Ìṣẹ̀ṣẹ̀ wà. Àrólé Oòduà Ọba Adéyẹyè Ẹniìtàn appeal to all traditionalists to do the needful to curb the madness
of the bandits in the country. He appealed to all babalawos across Nigeria to help the present situation to curb the madness, the spread of the kidnapping in the country. Ìwọ tó ní ìṣubú lọ́wọ́ lọ ìṣubú wọn ń gbọ́ tí gbogbo àwọn ajínigbé yẹn wà. Ọdún tuntun máa ń ṣe yìí ẹ̀dọ̀ gbogbo àwọn tó ṣẹ̀dọ̀ wá ní ọ̀pọ̀. Ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ kékeré o, ẹ̀dọ̀ kò sọ̀rọ̀ ẹ̀yìn o. The Oni of Ife recited his commitment to curb the madness of kidnapping and Boko Haram that has been spreading across the country. He appealed to the traditionalists to come out with the wisdom of old to curb the spread of the present madness. The Oni of Ife said it is enough is enough for the banditry in the country. He commends the President of the nation, the President of Nigeria, the President Bola Ahmed Tinubu for his effort to curb the madness and the spread of the kidnapping and banditry in Nigeria. We now have the all Arabas, the Oluwos, and the all Ifa devotees to do the needful to curb the present spread of the madness of the banditry in Nigeria. Kí Elédùmarè kó fún ọdún kan àtàgbára Nàìjíríà kò lójú kó ráàyè gbogbo àwọn ẹni bí wọ́n fẹ́ bà Nàìjíríà Elédùmarè kó bá wa sọ̀rọ̀ àṣẹ omi kì í balẹ̀ kó má làpá ayé wa làpá sí omi àlàpá ìlú Ẹ̀gbá náà ò ní bàjẹ́ ìlú Ìlà ò ní bàjẹ́ ìlú Èkó ò ní bàjẹ́ kó wà lórí Nàìjíríà pátápátá arójú aláyè láti wákàtí ẹ̀yà èkó bọ́ọ̀lù akéde kù tó bá padà láti wà lẹ́nu ìtawá jẹ́ àti ọjọ́ méje lẹ́yìn mákàwọn ọjà síta. lẹ́ẹ̀kan sí níbikíbi tí ẹ lè ti máa wo ìkànnì BBC News Yorùbá káàkiri àgbáyé. Ìlú Abẹ́òkúta ni a wà yìí. Agbègbè yìí ni wọ́n ń pè ní Ìkèrèbú. Ìyẹn níbi tí Olúmọ Ẹ̀gbá tí ó sọlẹ̀ sí. Àwọn wọ̀nyí tí ẹ̀ ń wò lójú ìran yìí ni àwọn oníṣẹ̀ṣe ní obìnrin nílẹ̀ Ẹ̀gbá. Ẹ padà sí ọmọ àjẹkọ májèwé àbí àpèwọ̀n àbí ọlọ́sà àjòjì àtẹ gidigidi ọ̀rọ̀ ń bọ̀ àgbà òṣùgbọ́n ń gorí àpèrè mọ́lẹ̀ pa mọ́lẹ̀ ṣe é padà sí. Yorùbá kúkú pé ó ní ẹni bá kú ni kù báyìí là ń bá jayé. Ìṣẹ̀ṣẹ̀ ló kù wá kù báyìí. Ẹ ṣe gan ni ẹ kú àgbàlẹ̀ wáyé o àmọ̀rè. Ìṣẹ̀ṣẹ̀ lẹ̀ Yorùbá ẹ ṣe gan ni ẹ kú àgbàlẹ̀ wáyé o àmọ̀rè. Tó o bá ní sọ pé mò ń sàsọdùn àsàsọ jáàmù wàá rí i pé láti ìgbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ àwọn oníṣẹ̀ṣe nìkan la rí tó dúró tantantan. Ṣé ráwọn olóbùkún ṣe gúnmi ilẹ̀ Yorùbá orí social media láti rí wọn tó ti make video wọn ti di blogger. Iṣẹ́ tó yẹ kán mú ṣe kán bọ́ sí gbòòrò the same ṣe Gumi Mufti Ìwó
ó ti gbàgbé wípé ó ṣe ìwọ́de tó kó àwọn ọmọlé kéwú tó kó wọn jọ tó lídìí ìwọ́de wọ́rọ́wọ́ fún Palestine tó ṣe free Palestine ṣùgbọ́n wọn ò lè ṣe fún ilẹ̀ bàbá wọn. Ó ṣe free Palestine àbí freedom for Palestine ṣùgbọ́n ó ń wáwọ́ sí ogun kan máa bọ̀ kan wá kógun ja ìran òun ṣe rí wọ́n ti ya wèrè ẹ̀dẹ̀rù wípé ọpọlọ wọn ṣì pé. Ìwọ tó bá wá jẹ́ ọmọ òríjìnà ọmọ kó tó ajíire ilẹ̀ Yorùbá wà á mọ̀ wípé àsìkò yìí ọ̀rọ̀ ẹ̀sìn kan ló bá wa bá a ṣe máa survive tẹ́mi wá dé tá gbélé ayé òun ló kù wá kù sìn ṣe ti rí gbà lè jàjẹ̀ sí ṣé mo pariwo títí ṣe wá rí èṣù àti mámọ́nì àwọn náà gbà wá o àwọn náà dírí báwọn ti rí nǹkan kan ṣe àwọn ilé tá à ń rí ara ẹ̀ náà ni ẹ̀jẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú tó pò ṣe ọ̀pọ̀lọpọ̀ ló rí wa tó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti rí wa ṣe báwọn nìkan ni bàbá òní ló bọ́ síta ìbáyìí sí ló ní kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá ó ti yá oníkálukú ẹni tó gbogbo tó ní kálukú bá ní kó bẹ̀rẹ̀ sí ní sá á sì jẹ́ fún yín ewé á jẹ́ àìsàn á jẹ́ ègbò á jẹ́ bẹ́ẹ̀ bá pè ní ẹ̀kan á máa dún fún yín nígbà ìgbà gbogbo kọ́hún tá ẹ bá dé àṣẹ́gun fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá á ṣe é ṣe o á gbà ètùtù yín á gbà kò ní jóná. Ẹ wo àwọn obìnrin olóríire àwọn abiyamọ lélẹ́yìí yàtọ̀ fábíyágbá àwọn abiyamọ bọ̀jábọ̀ ọ̀rọ̀ gbọ́rọ̀ kì í ṣe ẹ̀gbá náà ti kún àwọn èèyàn ẹ wo bí àwọn ìyá yẹn ṣe bọ́ síta wọ́n ti lọ sin nǹkan tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀ ẹ wo bí wọ́n ti máa ṣọ tí wọ́n ṣe tó ń ṣe oríṣiríṣi ń bẹ̀ ẹ wo àwọn kan náà ẹ wo àwọn bàbá yẹn ẹ wo bàbá ọ̀nà ẹ wo gbogbo àwọn oríṣiríṣi káàkiri ilẹ̀ Yorùbá gbogbo àwọn oníṣẹ̀ṣe larí tó tú yáyà ohun tó oníkálukú wọn mọ̀ ọ́n ṣe oníkálukú ń bọ̀ Pray for Nigeria redeem Oyedepo Kumuyi ẹ wá ó dà pé ìjà wà láàrin bàbá Oyedepo ó dà pé ìjà wà láàrin bàbá Adébóyè àti bàbá Tinubu wọ́n ń jà mo ní bẹ fún ẹni wàá notice pé ó dà pátì ìgbà tó ti jẹ president ṣebí redeem ni mọ̀mọ́ Rẹ̀mí Tinubu wọ́n dẹ̀ ní pásítọ̀ nílẹ̀ ṣùgbọ́n mọ̀mọ́ Rẹ̀mí sọ nígbà tó di president tán ó ní muslim ticket ó create ọ̀tá fún wọn ó ní gbogbo àwọn christendom tó ń jọ ń ṣe papọ̀ ó ní gbogbo wọn náà kẹ̀yìn sí wọn. Bàbá Adébóyè náà wà ń bẹ nítorí mo rí pé ẹ máa fọ̀rọ̀ nara yín lẹ́gba bàbá Adébóyè gan òun lè na ọ̀rọ̀ yẹn straight fún yín láti advice yín wọ́n á máa parabulate báyìí. àdẹ̀tí rí kí mọ̀mọ́ Rẹ̀mí Tinubu kó encourage àwọn mọ̀mọ́ ẹ̀ ó ti ẹ̀dá wọ́n ti pín orúkọ wọ́n ti pín orin yẹn mọ́wọ́ Bàbá Tinubu on your mandate we shall stand gẹ́ngẹ́ngẹ́ngẹ́ Bọ́lá on your mandate we shall stand gigigigi ó ní ti mọ̀mọ́ ní ti bàbá tìyàwó ńkọ́ na your mama be the say we dey na their mama be the say o ẹ pẹ̀lẹ́ àtọkọ àtìyàwó oníkálùkù tí ẹ ti wá fi méjèèjì ẹ ti fi rọ́pò national anthem tí ẹ kúkú mọ national anthem Nàìjíríà kọ báyìí èèyàn mélòó ló mọ̀ ọkọ ó ti dojúrú. ojú tì yín gbogbo ẹ̀yin ṣe igúnmi ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá ẹ̀yin League of Imam lọ́yọ̀ọ́ ẹ̀kọ́ kìíní síta online ẹ̀yin o gbogbo nǹkan tí àwọn kidnapper dìmáàdì ẹ fagilé including sharia lọ́wọ́ sí kò gbúdọ̀ ṣẹlẹ̀ but they forbid you so te pọ̀jù fún yín ẹ̀yin tẹ́ lè ṣe freedom for Palestine tẹ́ lè jà fún Iran abẹ́yìn ọmọ bẹ́ ṣe múra ní ìgbà Iran tí Israel àti US tí wọ́n kó fún Iran ìgbà Ayatollah gbogbo yín mà lẹ múra gbogbo state tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ fẹ́ wọ́de wọn máa gbà fún yín mà ní so ìlú tẹ́ ẹ̀ gbé tí kò sí nǹkan ẹyọkàn tẹ́ ẹ̀ ń gé níbẹ̀ ẹ̀ ń ṣe ìwọ́de fún wọn ìlú titi yín gangan ọmọ ibi tán forí yín sọlẹ̀ sí ọmọ àlè pọ̀ láàrin yín ṣá ní gbogbo ẹ̀yin mùsùlùmí Ọ̀yọ́ ẹ lè wọ́de wọ́rọ́wọ́ shame on all of you ẹ̀yin Christian àárí kankan bó ti ẹ̀jẹ̀ èèyàn ní white garment kẹ bọ́ síta kẹ ṣe wọ́de wọ́rọ́wọ́ fún peace kò rìn ìgbà tó yẹ páàrin yín òtò ìjà lẹ máa ń bára yín jà gbogbo gbà nǹkan ti ṣe lọ́rọ̀ kan ṣá àti Christian àti mùsùlùmí ẹ ṣáà disappoint ilẹ̀ Yorùbá onílẹ̀ tó fún ẹ èmi ò mọ̀ o bó ṣe ń ṣe nǹkan ìwọ ló yé o àbẹ́yìn ò nọ́tìsì pé onílẹ̀ ń jà fúnra ẹ̀ ní báyìí onílẹ̀ ló ń jà fúnra lára ẹ̀ ó ń jẹ́ kí gbogbo nǹkan tí
kò yé wo ó ti yé everybody tán bá ní ilẹ̀ Yorùbá irọ́ ni igbá ni tàbá sọ pé ìṣẹ̀ṣe ló dálẹ̀ Yorùbá ẹ̀ ní irọ́ ṣé kò tọ́ bẹ́ẹ̀ ṣé gbàgbé òde kò kedere òbẹ́ rò rẹ̀. ṣé ó tún ní ìdíkà tó sọ fẹ́ lómi mọ́ pé ìṣẹ̀ṣe ló ní ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá àti kóòtù ló ní ìṣẹ̀ṣe we are one àárí ibi tira wa sí tógun dé kí àjálù dé ní tì tó bá lọ lódìlódì ìṣẹ̀ṣe ìnìkan la rí all night dry fasting orí irun wọ́n disappoint wa Ọlọ́run àjèjì disappoint wa. wàhálà mi ò sí nílé bí mo ṣe ń wọlé láti inú igbó mi rè bí mo dẹ̀ ṣe ń wọlé ni mo rí wípé fídíò mi tún ti jáde mo sọ̀rọ̀ mo ní fídíò àkọ́kọ́ mo ní season 1 fídíò ẹlẹ́ẹ̀kejì ibi tán ti lọ ṣe rescue mo ní season 2 mo ní when is season 3 coming out season 3 ti jáde. Number 1 mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí mo kí yín kú oríire ẹni tí ò bá mọ nǹkan ló máa rò wípé kò ń gbèjà Ọlọ́run fúnra rẹ̀ ọba tó gbèjà ara ẹni ọba tó tú orúkọ ara ẹ̀ ṣe ni àìmọ̀kan ní jẹ́ kéèyàn sọ wípé mò ń gbèjà Ọlọ́run nígbà tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ wípé àwọn bandit sọ wípé kí wọ́n impose sharia law máa gbọ́ bashing here and there wọ́n ní àwọn bandit tún sọ wípé 1 billion wọ́n ní àwọn bandit tún sọ wípé kí wọ́n ṣí àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ tó jẹ́ ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n season 3 fídíò tí mo nígbà wo ló máa jáde tún ó ti jáde nsìn obìnrin principal tó wà nínú igbó she's just a woman like you and I tó lọ síbi oúnjẹ òjò ẹ̀ kò gbapò tí ìbò kò dìbò kò gba palliative kò dìtẹ̀ ìjọba kò bá ìjọba jà kò mọ bó ṣe jẹ́ ó kàn lọ bí iṣẹ́ ẹ̀ ni àwọn bandits dẹ̀ wá gbé òun kọ́ ló ṣe o ìjọba làwọn bandits fẹ́ bájà ṣùgbọ́n òun ló ń pay price òun náà tún gbé bọ́lé lórí tán ní kó sọ̀rọ̀ wípé àwọn ò bẹ̀rẹ̀ sharia law àwọn ò dẹ̀ béèrè 1 billion àwọn ẹlẹ́wọ̀n làwọn ní káwọn tú sílẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé ẹlẹ́wọ̀n tó ní kán tú sílẹ̀ náà kò ń ṣara ẹ̀ nítorí tán bá tú wọn sílẹ̀ náà àwa náà máa dà láàmú ṣùgbọ́n ìyẹn kù sọ́wọ́ ìjọba tán mọ bó ṣe máa fi ogún òtòlótó kọ́mọ báwọn aráabí ṣe máa délé àwa ò mọ̀ nípa ohun tá a mọ̀ ní wípé a fẹ́ kí wọ́n délé láyọ̀ àti àlàáfíà bí ìyàwó àbí bí ìyá àbèjì àbúrò Adédìbú ṣe dé ilé ní ayọ̀ àtàlàáfíà ṣe wá rí ẹ̀yin ajá olóṣèlú tẹ́ ń choose ọ̀rọ̀ wa tẹ́yìn fún ọ̀rọ̀ tiwa ní interpretation just to witch hunt us tẹ́yìn competition ẹ wá ṣe rí tí Ọláyínká Bello nígbà tí mo rí tó sign petition tó lòun forward yẹ kò jọ mí lójú torí wípé mo mọ ibi tó ń dùn mo ní sympathy àti empathy fún méjèèjì kọ́lọ́run bá mi ṣàánú ẹ̀ kó wòsàn kó múnú ẹ̀ dùn ẹ̀yin tí ẹ rò wí àwọn tẹ́ rò pé ń ṣiṣẹ́ fún ṣù wọ́n gbọ́dọ̀ pè yín you are only succeeding in making them to look like government government tó ń victimize bẹ́ẹ̀ ṣe ń paint wọn the way they call for arrest everybody tó bá ti speak out tó bá ti sọ̀rọ̀ tó bá ti criticize you are only succeeding in making Tinubu and others to look like bullies, dictator and tyrannies. Wọ́n dẹ̀ rán yín nírú iṣẹ́ bẹ́ẹ̀. Go and learn. How many people have you won over? You've succeeded in making people more angry. Ẹ ti succeed in making people hate them. Ẹ̀yin gan lẹ́yìn incite àwọn public against wọn just because of the peanut. Wọ́n rate yín.
wọ́n rate yín because they know you are bootlickers. Ẹ lọ jókòó, ẹ kọ petition na water na go write aya. Okay, tó máa invite mi báyìí, tó máa ní kí n wá sọ̀rọ̀ nípa banditry. Àwa tá a jọ ṣe Mr. Adéwálé Adéníran ṣe mọ̀ pé mo rí yín l'Àbújá, a jọ ya fọ́tò. Ó ní láti jẹ́ pé láti nígbà yẹn la jọ ń ṣe banditry, ìgbà yẹn la jọ ń ṣe kidnapping. Ṣé mọ̀ pé orúkọ mi wà lára list campaign bóyá àwọn principals wa ló rán mi níṣẹ́ ńgbà yẹn. Torí ẹ̀ láròjiyàn just because mú interpretation based on assumption and call letter. Iṣẹ́ tán ràn yín nìyẹn. Is that campaigning? Is that PR? Is that... We're not sub-appointed media boys just because of 20,000 naira, 30,000. Most of you have no job anyway, so I am not surprised. See, brother Sunday, Adéníran Adéwálé Adéníran ló jọ mí jù wàláì. Ibi tá a bá rò pa ti máa bá ọgbọ́n tá a bá bọ́ bá àgọ́ òṣèlàwí torí mo rò wípé òṣèlú làákàyè ni bọ̀dá yẹn practice. Bí mo ṣe rí orúkọ wọn bọ̀ mo sì fún wọn ní definite benefit of doubt wọ́n kọ orúkọ wọn sí ni wọ́n mọ̀ nípa ẹ̀ torí kò gbọ́dọ̀ jóhùn. Mo ní season 1 mo ní when you were going I repeat when you were going when the person is being kidnapped somebody shouted Aburu Adelabu ni o. Fortunately there was a video there season 1 when they were being rescued. Fortunately there's a video there. There was a video there rather season 2. Where will the season 3 come? Ewani kan invite me, kan interrogate me, wípé mo máa mọ̀ nípa terrorism and banditry. Just because ẹnu tí mo fi campaign fún ẹ̀yin APC, ẹnu tí mo fi pariwo ọmọ wa ní ẹjẹ́ ó ṣe Tinubu, tí mo fi sọ wípé Jagaban for life, tí mo fi kéwì, tí mo fi ṣe gbogbo ẹ̀, ẹnu ọ̀hún náà ni mo fi sọ wípé anytime tó bá disappoint wa màá hold wọn accountable. Èmi fúnra mi á bọ́ síta. I will join the masses to remind them of all their promises which I'm doing. Ìgbà yẹn lẹ wá fẹ́ wé banditry mọ́ mi lẹ́sẹ̀, orí yín ò pé. Làákàyè lẹ́ni olódo nìyí. My suggestion is kí àwọn tẹ́ rò wípé ẹ̀ ń ṣiṣẹ́ fún kí wọ́n pè yín, kí wọ́n orientate yín. That is why they will abandon the likes of you and choose Reno Omokiri. That is why they will abandon the likes of you and go to opposition to look for somebody who is more resourceful, intelligent, and add something to deliver back and add something to put on the table. Not bootlickers like you, not scavengers that will be knocking from offices to offices near Abuja. You know, these people want resourceful people. I won't be surprised till Rufayo Oseni to buy the favorite one Lola, because the guy has something upstairs. You know, you think he's about attacking somebody on their behalf. Yoruba Parako TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yoruba Parako TV, àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀.